wàhálà ó ti ń rúgbó bọ̀ báyìí o fún olórí oko orílẹ̀-èdè nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu tó sì jẹ́ pé láti òkè òkun ó ní wàhálà náà ti fẹ́ dìde o pẹ̀lú bí onídàájọ́ kan ti ilé-ẹjọ́ US Court for the District of Columbia in Washington ìyẹn lórílẹ̀-èdè amẹ́ríkà ìyẹn onídàájọ́ Beryl A. Howell bó ṣe ti pàṣẹ báyìí o wípé kí àwọn olùwádìí àti ẹ̀ṣọ́ ààbò ìyẹn FBI ní orílẹ̀-èdè amẹ́ríkà ní kíá kí wọ́n lọ fi àṣírí ìwádìí tí wọ́n ń ṣe lórí oògùn olóró tí wọ́n ní ààrẹ bọ́lá ahmed tinubu ó gbé wọ orílẹ̀-èdè amẹ́ríkà lọ́pọ̀ ọdún sẹ́yìn kí wọ́n lọ fi àbájáde ìwádìí náà àti àwọn àṣírí tó rọ̀ mọ́ ọ̀rọ̀ ọ̀hún kí wọ́n lọ fi síta ní kíákíá báyìí. ẹ rántí wípé ní ọdún 2022 ní ọkùnrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan àti oníwádìí kan tó jẹ́ òyìnbó ìyún Aaron Greenspan ló kọ lẹ́tà sí ìjọba amẹ́ríkà wípé kí wọ́n jọ̀wọ́ òun fẹ́ kí wọ́n fi àṣírí oògùn olóró tí wọ́n ní ààrẹ bọ́lá ahmed tinubu ó gbé wọ orílẹ̀-èdè amẹ́ríkà níwọ̀n ọdún 1990s tí ó sì jẹ́ pé ọwọ́ tẹ̀ èyí tí wọ́n ní ààrẹ bọ́lá ahmed tinubu ó fi yọ̀ǹda owó tó lé ní irinwó lé ní ọgọ́ta ìyẹn $460,000 tó jẹ́ òbítíbitì owó nígbà náà ó ní àwọn fẹ́ mọ àṣírí náà tó sì jẹ́ pé ọkùnrin oníròyìn nàìjíríà kan tó ń jẹ́ David Hundeyin òun àti Aaron Greenspan àwọn ni wọ́n jọ kọ lẹ́tà sí ìjọba amẹ́ríkà ṣá ò níṣẹ́ ní ilé-ẹjọ́ lamẹ́ríkà ó dá wọn láre pé kí wọ́n fi àṣírí bí ààrẹ bọ́lá ahmed tinubu bó ṣe gbóògùn olóró wọ amẹ́ríkà síta tó sì jẹ́ pé níṣẹ́ ní ààrẹ bọ́lá ahmed tinubu pe ẹjọ́ wípé wọn àgbọ́dọ̀ fi àṣírí náà wọn àgbọ́dọ̀ fi síta ṣá ò lẹ́yìn tí ilé-ẹjọ́ tó ti dájọ́ wípé wọ́n gbọ́dọ̀ fi àṣírí náà síta àti wípé kí wọ́n fi àṣírí náà tó wà nínú abala ìwé 2,500 pages kí wọ́n fi síta lẹ́ẹ̀mẹ́ta iṣẹ́ ni wọn ò máa fi síta tó sì jẹ́ pé inú ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n ní onídàájọ́ Beryl A. Howell tó dá ẹjọ́ náà ló máa wá fi agídí mú àwọn agbófinró náà pé ní kíákíá báyìí kí wọ́n lọ fi àṣírí náà kí wọ́n lọ fi síta a gbọ́ pé nínú oṣù kejìlá ọdún tá a wà yìí ní ọjọ́ kẹtàlá nínú oṣù kẹta ọdún tá a wà yìí ní ọjọ́ kẹtàlá oṣù kẹta ọdún 2026 the 13th of March 2026 òní onídàájọ́ Howell ó fún àwọn agbófinró náà dá láti bẹ̀rẹ̀ sí ni máa fi àṣírí nípa oògùn olóró tí wọ́n ní ààrẹ bọ́lá tinubu gbé wọ amẹ́ríkà kan máa fi síta bẹ́ẹ̀ la gbọ́ pé ó tún fún wọn ní gbèdéke pé nígbà tí ó bá fi di ọjọ́ àkọ́kọ́ ní oṣù kẹfà ọdún tá a wà yìí the 1st of June 2026 wọ́n gbọ́dọ̀ ti fi gbogbo àṣírí náà síta tó sì jẹ́ pé níṣẹ́ ni ọ̀rọ̀ yìí inú ń dá ariwo àti awuyewuye sílẹ̀ ní agbo òṣèlú orílẹ̀-èdè nàìjíríà èyí tí kò fi ọkàn ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn ààrẹ bọ́lá ahmed tinubu tí kò fi ọkàn wọn balẹ̀ rárá àti